èṣù tiwa kì í ṣe Sátánì o, olùgbàlà aráyé ni. Èmi kọ́ o, àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Ìwó ló sọ bẹ́ẹ̀. Lọ́sẹ̀ tó kọjá yìí, lásìkò tí pọ̀pọ̀ṣìnṣìn ọdún kérésì gbòde, ni ọdún èṣù tí àwọn oníṣẹ̀ṣe máa ń ṣe wáyé. Níbi ọdún náà tí wọ́n ṣe nílùú Ìwó, ìpínlẹ̀ Ọ̀ṣun, ni àwọn alákòóso ọdún èṣù ti ṣàlàyé àwọn ohun tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀ nípa èṣù. Àràbà awo ìlú Ìwó, Ifátayọ̀ Afọlábí, ṣàlàyé fún ilé-iṣẹ́ ìròyìn pé èṣù tí àwọn oníṣẹ̀ṣe ń forí balẹ̀ fún yàtọ̀ sí Sátánì tí àwọn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí gbà pé kò dáa. Àràbà awo ilẹ̀ Ìwó sọ pé èṣù tí wọ́n ń bọ ní iṣẹ́ pàtàkì tó wá jẹ́ láyé nítorí ìránṣẹ́ Olódùmarè ni. Ó ní èṣù tí àwọn oníṣẹ̀ṣe ń forí balẹ̀ fún kì í ṣe èṣù tí àwọn Kìrìsìtẹ́nì àti àwọn Mùsùlùmí ń pariwo rẹ̀, àti pé olùgbàlà aráyé ni èṣù tàwọn. Kò sí olùgbàlà mìíràn tó ju èṣù lọ. Nínú àlàyé tirẹ̀ lórí èṣù, Ìfawọ̀lé Àjàní, ẹni tó jẹ́ àwísí awo ti ìlú Ìwó, sọ pé kò sí olùgbàlà mìíràn tó ju èṣù tí wọ́n ń sọ nípa rẹ̀ yìí lọ. Ìfawọ̀lé ṣàlàyé pé èṣù yìí kì í ṣe aláwọ̀ funfun, ìránṣẹ́ Olódùmarè tó rán wá láti gba gbogbo èèyàn kalẹ̀ ni. Gẹ́gẹ́ bí àwísí awo ìlú Ìwó náà ṣe wí, kò sí olùgbàlà mìíràn tó ju èṣù lọ. Olùgbàlà kan ṣoṣo tí Olódùmarè rán sí àwọn ènìyàn ní èṣù. Ó ní kí ẹnikẹ́ni má ṣe dààmú ara rẹ̀ nítorí ìgbàlà, kí wọ́n tọ̀ èṣù wá, kí wọ́n sì yéé fojú aburú wò ó. Wòlíì ni mí tẹ́lẹ̀ kí n tó di oníṣẹ̀ṣe o, Yèyé Olókun ló sọ bẹ́ẹ̀. Yàtọ̀ sí Àràbà àti àwíṣe awo, ẹlòmíràn tó tún kí ọ̀rọ̀ èṣù yìí lẹ́yìn ni obìnrin kan, Òkúntẹ́niọlá Ẹgbẹ́diwúrà, ẹni táwọn èèyàn mọ̀ sí Yèyé Olókun. Yèyé Olókun, ẹni tó ní wòlíì lòun tẹ́lẹ̀ nínú ìjọ Kìrìsìtẹ́nì, ṣàlàyé pé èṣù jẹ́ ọ̀kan pàtàkì lára ìránṣẹ́ Olódùmarè. Ó fi kún pé ipa pàtàkì ni Olódùmarè gbé léṣù lọ́wọ́ o, ó sì ń kópa náà bó ṣe yẹ. Olóòótọ́ ni èṣù, bí Yèyé Olókun ṣe ṣàpèjúwe rẹ̀, òun sì ni onínúure jùlọ nínú àwọn irúnmọlẹ̀ tí Olódùmarè dá gẹ́gẹ́ bó ṣe wí. Òkúntẹ́niọlá tún tẹ̀síwájú pé òun mọ Bíbélì dáadáa, òun ti fi ìgbà kan rí jẹ́ òjíṣẹ́ ní ìlànà Kìrìsìtẹ́nì, kóun tó padà síbi orí dáhùn sí i. Mo mọ Bíbélì dáadáa, wòlíì ni mí tẹ́lẹ̀, ṣùgbọ́n àṣìṣe ni àwọn tó ń pe èṣù ní Sátánì ṣe. Èṣù kì í ṣe Sátánì rárá o, ìránṣẹ́ Olódùmarè ni. Mo ti fìgbà kan rí jẹ́ òjíṣẹ́ nílànà Kìrìsìtẹ́nì kí n tó padà síbi tí orí dá mi sí báyìí. Àwọn tó ń bọ èṣù náà sọ pé kò sí bí ọba kan yóò ṣe ní káwọn má bọ́ nílùú Ìwó o, nítorí ìlànà ìṣẹ̀ṣe tí èṣù jẹ́ ọ̀kan nínú wọn ni gbogbo ọba ilẹ̀ Yorùbá ń gbàjọba. Ẹ ṣeun tí ẹ ń tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimus ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.